Hello. Ẹ̀yin èèyàn mi o. A kú dédé wòyí o. Ẹ kú gbádùn, a kú ìsinmi ni. Now, wọ́n ní olórí Tóbi pé ní àná pé ó lọ sí birthday. Ó dà pé ó lọ sí birthday. Bóyá ọ̀rẹ́ ẹ̀ ló ṣe birthday o. Bẹ̀tẹ̀ birthday ṣé wọ́n ṣàní ó lọ sí birthday party. Ìgbà tó wá ń bọ̀ lóru, wọ́n ló ti wà too late after 10 sí ti di 10 to 11 ṣá. Wọ́n bá sọ wípé ó lá accident. Wọ́n ní trailer kan. Bí kò trailer ló kọlù, òun ló kọlù trailer. Wọ́n níbẹ̀ trailer yẹn ti sá lọ. Kò trailer yẹn ò dúró. Wọ́n wà ní kìí wọ́n ní ó wà fatal gan. Pé one bleed. Kò tí rẹ̀ ní rescue. Wọ́n ní ẹnìkan. Wọ́n nígbà tó àwọn tó kàn rí pé accident lélẹ̀. Ó ń tàn ó dẹ̀ ti sá lọ. Kán tó débẹ̀. Ọlọ́run dẹ̀ wá ṣe. Kán tó débẹ̀ wọ́n ní ó bleed gan. Bí àwọn aláàánú ṣá ṣe gbé lọ sí hospital nìyẹn. Wọ́n ní wọ́n search àwọn fóònù ẹ̀ fọ́lọ́run ṣe wọ́n lo fóònù. Wọ́n search. Wọ́n ṣàrí pé ìyàwó kábíyèsí mà ní olórí. Wọ́n lẹ́nìkan tó rí ní pé ìkan nínú àwọn ìyàwó Ọọ̀ni mà ní pé wọ́n ṣe wá pé kábíyèsí. Ẹ̀tàn wọ́n ti rush lọ sí hospital. Pé wọ́n ṣàgbé lọ pé kí kábíyèsí tó dé. Wọ́n ṣàpè kábíyèsí pé hospital bye. Wọ́n dé bẹ̀. Àwọn ní kábíyèsí bara jẹ́ gan ó pariwo pé despite pé àwọn people yìí ó ní wọn kì í gbọ́rọ̀. Pé ṣùgbọ́n báwo ṣe ń gbọ́rọ̀ yẹn. Tọ́yìn wà ní ìkẹ́ ọ̀. Òun ò lè mójú kúrò bẹ́ẹ̀ yẹn. Pé wọ́n ní kábíyèsí bínú gan. Pé ṣé ó yẹ kó lọ. Ṣé wọ́n tẹ̀ sọ fún pé kó má lọ sí bẹ́ẹ̀dì yẹn ó máa lọ. Torí wọn ń gbọ́rọ̀. Pé doctor wá pé kábíyèsí kan tó kàn ṣe ni pé ó ti bleed gan and ó dẹ̀ fẹ́ ṣe operation. Kábíyèsí ní operation kẹ̀. Irú operation wo ni? Pé èèyàn bleed pé ó jàre pé wọ́n fẹ́ ṣe operation fún. Ọlọ́run ló wáyé mọ̀ irú operation tí tán fẹ́ pọ́n fẹ́ ṣe fún. Ní kábíyèsí ṣé ó yẹ lè treat her without operation kí ni problem? Wọ́n ṣà ní kábíyèsí pé torí ó ti bleed gan bóyá wound bóyá bí tí bleeding yẹn ti ń wá. I don't know me àmọ́ irú operation yẹn ṣá but wọ́n ṣà ní doctor sọ fún kábíyèsí pé wọ́n máa ṣe operation. Wọ́n ní kí máa ṣe kékeré pé kábíyèsí ó bínú gan ó dẹ̀ bara jẹ́ pé kí ni ìtumọ̀ eléyìí. So wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé kábíyèsí ṣe ń bínú sí wọn pé bọ́n ṣe wà yẹn ó yẹ kí gbogbo wọn ti kúrò láàfin. Pé nǹkan tó wọ́n ń try láti jẹ́ kí kinní kankan má ṣe wọ́n. Tó bá pọ́n ti lọ báyìí òun lè dúró pé bẹ̀ tó ń wò ṣe mójú kúrò because wọ́n ìwà ní under òrùlé òun. Gọ́kàn dẹ̀ gbọ́dọ̀ ṣe ìkankan nù torí kó má bàa ní tension àbí problem. Wọ́n wá ní operation yẹn pé tán wọ́n ní torí pé ó lose ẹ̀jẹ̀ gan pé kí kábíyèsí jẹ́ kán ṣe operation. Kábíyèsí ni tó wá pé operation náà fẹ́ ṣe fún tó dẹ̀ máa jẹ́ kí ara ẹ̀ wà okay. Wọ́n ní wọ́n lè ṣe wọ́n ní doctor sọ pé tó bá ṣe operation yẹn pé kò ní wà okay. So pẹ̀lú bó ṣe wọ́n ṣàṣẹ sọ pé tó bá ṣe operation yẹn kò ní wà okay. Wọ́n ní kábíyèsí ò ní choice pé kán ṣe. Ṣé rí nǹkan tí wọ́n ní ẹni tó gbé orí èèyàn sílé orí olórí sílé ó lè sọ pé olúwa tí lè bọ́nú ẹ̀ kò dé bọ́ pé tí kankan bá ṣe pẹ́rẹ́ torí ẹni gbé orí èèyàn sílé ó gbé orí ẹni ẹlẹ́ni ìwọ kọ́ ló ní àwọn tó ní ló lórí ìwọ gan lè ní irú bẹ̀tì àwọn náà ní orí kò sí bó ṣe lè jẹ́ bẹ́ẹ̀ ni. So wọ́n ní the way tí trailer yẹn fi sá lọ kó jà wọ́n lẹ́nu pé because wọ́n kàn bá nínú accident yẹn ó dàbí pé bẹ́ẹ̀ sí omi rò pé bẹ́ẹ̀ yẹn wà nínú ìgboro ọ̀nà tí trailer yìí lè kọlu mọ́tò tó dẹ̀ ní irú nǹkan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní ó ti collapse sínú mọ́tò trailer fi sá lọ
kò sí anybody tó rí trailer ní time yẹn. Ó lè jẹ́ pé títì ti dá, ọ̀nà dẹ̀ ti dá ìgbà yẹn. Ilẹ̀ ti ṣú, wọ́n ní around 10 to 11. Ṣé rí pé k'Ọlọ́run kó gbà wá, k'Ọlọ́run kó ṣàánú fún wa ni. K'Ọlọ́run kó ṣàánú wa, k'Ọlọ́run kó ṣàánú wa. Kò sẹ́ni tó kọjá ìdánwò. K'Ọlọ́run má dán wa tán ni. So, kúkú mọ̀. Ṣé mọ̀ pé Tóbi fún rẹ̀? Kó má jẹ́ pé ó ti lọ òun kàn ti ta nǹkan sẹ́nu díẹ̀. Ṣé mọ̀ pé ọmọ onífàájì? Ẹ̀sìn irú trailer tó lọ kọlù. Ṣé rí mọ́tò kéèyàn máa wa mọ́tò lóru? Àgà tí mọ́tò bá tiẹ̀ tí wá níná dáadáa, tí iná mọ́tò bá bright dáadáa. Ò bá sọ pé o mọ mọ́tò wà, kó rí ẹ pé ẹni tí ò ń kọjá lẹ́gbẹ̀ẹ́, ẹni tẹ́jọ́ wa mọ́tò ní títì. Àwọn kan wà tó jẹ́ pé wọn ò mọ mọ́tò wà. Wọ́n tiẹ̀ mọ̀ wà, wọn ò mọ highway code. Wọn ò mọ nǹkan tó yẹ kán ṣe yàtọ̀ sí nǹkan tó ń ṣe. Àgà àwọn ní trailer yẹn. Àgà Nigerian driving. Àwọn trailer yẹn tó bá dẹ̀ tí ń sá eré wọ́n máa rò pé bóyá àwọn nìkan ni àwọn ní títì. Ṣé yé wa? So k'Ọlọ́run kó ṣàánú. Tí Ọlọ́run ló tiẹ̀ ní mi rò pé ó gbé àwọn ọmọ dání. Mi ò dẹ̀ rò pé bẹ́ẹ̀dì àwọn ọmọdé ló lọ. Tó bá pé bẹ́ẹ̀dì àwọn ọmọdé ló lọ tó dẹ̀ gbé àwọn ọmọ dání, kì í ṣe èyí tí à ń sọ yìí là bá máa sọ. Trailer yẹn, wọ́n ní trailer yẹn ò tiẹ̀ ní pé kó má pa rárá. Because wọ́n ní mọ́tò yẹn pé beyond repair. Ẹ rí pé Ọlọ́run ló yọ. Tó bá pé wọ́n tètè débẹ̀, ní time táwọn aláàánú débẹ̀, àwọn èèyàn ò débẹ̀. Kì í ṣe èyí tí à ń sọ yìí là bá máa sọ. K'Ọlọ́run kó ṣàánú fún wa. Kó má jẹ́ kí tiwa ṣòro ṣe. Kí Tóbi lọ́ba, wọn ò dẹ̀ sọ pé òun nìkan náà ló máa wà nínú mọ́tò. Bóyá nígbà tó ń bọ̀ lálẹ́, kí òun tètè máa lọlé. Àwọn tó mọ̀, wọ́n ní ìgbà téèyàn fẹ́ lọ ṣe highway code, tẹ́ bá ń kíni ṣe lọ bàtà ṣe kọ́ driving. Wọ́n ní máa drive bíi pé ìwọ nìkan ló wà ní títì. Máa wò pé àwọn tó wà ńbẹ̀, pé ìwọ nìkan kọ́ ló wà ní títì, àwọn tó ń bọ̀, tó wà lẹ́gbẹ̀ẹ́, tó ń bọ̀ máa wò wọ́n pé èyí tó wà ńbẹ̀ tó rí wọn ò pé, wàá máa gbọ́n bó ṣe máa sá fún wọn. Wàá máa keep right ẹ dáadáa àbí keep wá pé sí London, wàá keep left. Bẹ́ẹ̀ tó wá pé Nigeria àti US ni, wàá keep right. Ṣó yé wa? Mọ bó ṣe kò sẹ́ni tó mọ̀ ṣe. Àfi k'Ọlọ́run kó wa yọ, k'Ọlọ́run kó ṣọ́ wa. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní tá bá ń jà kì í ṣe bí ìká kúkọ́. K'Ọlọ́run kó gbàkóso. Mo ní kí n jẹ́ kẹ́ gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ pé Tóbi ní accident. Wọ́n máa ní à ń gbé bọ̀rọ̀, bẹ́ẹ̀ tí bí nǹkan ṣe ń lọ, a gbọ́dọ̀ jẹ́ ká máa notice ara wa. Kì í ṣe pé bóyá a fi ń yọ ẹnìkan àbí a fi ń ṣe kíní, kò sẹ́ni tó kọjá àdánwò. K'Ọlọ́run má dán wa tán ni. So mo ní kí n fi tó yín létí kẹ́ lè mọ nǹkan bó ṣe ń lọ. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ lè bá mi subscribe. Tó bá jẹ́ pé first time tẹ́ ṣe fẹ́ máa subscribe, tẹ́ fẹ́ rí channel wa, ẹ bá tẹ subscription button yẹn. So that by the time tí a bá máa tún gbé another new one wá, ẹ jẹ́ number 1 tẹ́ máa tètè rí. Ẹ dẹ̀ máa gbọ́ bí ó ṣe ń lọ. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ lè bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀.